wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. báwo ló ṣe jẹ́. bàbá tí wọ́n gé orí rẹ̀ bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi ṣé ń gbọ́ bàbá yẹn sì wà lọ́dọ̀ mi ẹni nǹkan gbé. 35,000. ojú ọ̀nà mọ̀lẹ́sí. èló lẹ sọ pé ẹ fẹ́ tà. èmi kàn connect wọn ni èmi kàn connect lásán ni. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún. kí lorúkọ tí yín. Abdulrasheed Ọlárẹ̀wájú. ẹ bá mi sọ sókè. Abdulrasheed Ọlárẹ̀wájú. Abdulrasheed Ọlárẹ̀wájú. kí ni tó ṣẹlẹ̀. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. báwo ló ṣe jẹ́. mo lè ti jó. báwo ló ṣe jẹ́. bó lẹ ti rí báwo ló dẹ̀ ṣe jẹ́. àwọn tí wọ́n gbẹ̀bẹ̀ kan ta fún mi rẹ̀ yìí. ẹ ti máa darú ẹ̀ tẹ́lẹ̀ àbí. darú ẹ̀ tẹ́lẹ̀. ọ̀dà. ibo lẹ gbé orí tẹ wá jó yẹn sí. ibi náà ló wà sí. kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ lò fún ibò àṣírí. bíbò àṣírí. ta ló bẹ̀ yín níṣẹ́ bíbò àṣírí yẹn. mi ni mo fẹ́ lò fúnra mi. ẹ̀yin lẹ fẹ́ fi ṣe fúnra yín ṣé babaláwo lẹ̀yin. àfáà ni mi. àfáà ni yín ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín. ìyàwó yín àtọmọ yín kọ́. kí ló tẹ́ ẹ lò àwọn yẹn. ṣé wọ́n láwọn yẹn ò ní jẹ́ ni. àfáà kí ló tẹ́ ẹ lò ọmọ yín tàbí ìyàwó yín. èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn. 35,000. owó ta lẹ ti rà gangan. ẹ dá orúkọ ẹ. àfáà kìíní Ismail Murana. mo fún lówó. ilé kan ọkọ̀ fún Ifá. ta ni Ifá. ìyẹn wọn rí yẹn mú. wọ́n rí yẹn mú. ìyẹn tó tà fún agangan rí. so ọwọ́ wọn lẹ ti rà. ṣẹ̀yìn ti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ pé nílò ẹ̀. last week náà mo sọ fún wọn. last week lẹ sọ fún wọn. bẹ́ẹ̀ nídìí orí. ọjọ́ wo náà gbé wá fún yín. Sunday ìjẹta náà gbé wá fún yín ní tútù àbí ní ige tán sì gé náà lẹ ti bẹ̀rẹ̀ sí lò. ó tó aago mélòó tán gbé wá. aago 3 ṣá. lọ́sàn-án gbà ó lẹ wá jó. mo jó wálé náà. jó wálé nínú ilé ọ̀dọ̀ yín àbẹ̀gbálẹ̀ ni. nínú ilé ọ̀dọ̀ yín tẹ kọ́ńbó. ìdí ayùn rẹ̀. ẹni àfáà tó torí fún yín kò sí láàrin yín bí. ẹni tó ta ẹ̀yin lẹ́ta ta ló ge. ẹni sọ̀rọ̀. Ọlálẹ́kan Àkàndé. ẹ̀yin lẹ́ta orí. oya ẹ sọ̀rọ̀ sókè jọ. bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́. wàá tó ọmọ ọdún mélòó ń sìn Ọlálẹ́kan. ibi tó 27 sí 28. o ò lè sọ precisely iye ọmọ ọdún ẹ 27 year old. so ṣe rí mo ṣe wà sẹ́ǹgbọ́ mo mọ̀ pé èṣù. sọ̀rọ̀ sókè. sẹ́ǹgbọ́ bó ṣe jẹ́. so bí ẹni wà ní ọ̀dọ̀ mi. ta ni. bàbá yìí wà ní. kí lorúkọ ẹ. bàbá wà ní bàbá tí wọ́n gé orí rẹ̀ bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi sẹ́ǹgbọ́ bàbá yẹn sì wà lọ́dọ̀ mi ẹni nǹkan gbé ẹni wọ́n dẹ̀ sọ fáwọn pé àwọn nídìí nǹkan bẹ́ẹ̀ ọ̀làdàlà mi mọ irú nǹkan tó gbé mi wọ̀ tí mo ṣe ṣe iṣẹ́ yẹn. o mọ irú nǹkan tó gbé ẹ wọ̀. tí mo fi ṣe iṣẹ́ mo wá sí ta ló ṣe gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta ni. lẹ́jọ́ gé orí bàbá ta ló dùn wọn lọ́rùn gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. ta ló mọ̀bẹ lọ́wọ́. kò sẹ́ni tí yóò mú ọ̀bẹ lọ́wọ́. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. níbo lẹ ti dún bàbá lọ́rùn. ta ló mú ọ̀bẹ ta ló dùn wọn. ọ̀ní ni ó mọ̀bẹ kó lẹ. ta ló dùn wọn. àwa méjì yìí. ibo gangan lẹ ti dún lọ́rùn. ta ló dùn wọn. àwa méjèèjì la. lẹjọ mú ọ̀bẹ lọ́wọ́. ẹ̀yin méjèèjì ò lè mú ọ̀bẹ lọ́wọ́ pọ̀. no bẹ́ẹ̀ mi ṣe mú lọ́wọ́ ó ti yé yín ọ̀dà yìí pé èmi fẹ́ mọ sick àfẹ́ ìwà ń sọ fún mi wípé kíní yóò ti ń pẹ́ jù bẹ́ẹ̀ ṣe gba ọ̀bẹ lọ́wọ́ mi báyìí tí wọ́n ṣe yanjú ẹ̀ báyìí wọ́n wá gbé fún bàbá yìí ìgbà tí wọ́n wá gbé fún bàbá yìí tán wọ́n á rò pé irú kí ni nǹkan tí mo dánwò láti jọ́ tí mo ti ń bá lé ayé mi bọ̀ tí bàbá mi fi kú irú nǹkan báyìí kò ṣẹlẹ̀. ibo gan lẹ ti dún bàbá. ó wá jẹ́ ìbànújẹ́ fún mi. ibo lẹ ti dún bàbá ilé ibo lẹ ti dún bàbá. ọ̀dọ̀ bàbá yìí ni bàbá ọkọ ká tó wá gbé wá sí bolúwájí nílẹ̀. ilé ọ̀dọ̀ ẹ ibi tẹ́yìn gbalé sí. ibi tẹ́yìn gbalé sí. ibẹ̀ lẹ ti wá dún bàbá. yẹsà bẹ́ẹ̀ láago mélòó. níbi ọwọ́ ìrọ̀lẹ́ sẹ́ńdà kọ́ bí aago 3 náà. ìrọ̀lẹ́ lọ́sàn-án. bẹ́ẹ̀ bí ọwọ́ 3 sí 4. ṣé ò sẹ́nì kankan nulẹ̀ ni. àwọn bíi 8 ní sí 9 ló ń gbé nulẹ̀ ọ̀dọ̀ wa. ṣé ò sẹ́nì kankan lé táìmù yẹn. gbogbo èèyàn wà nulẹ̀ ẹnìkan ò bọ́ tà sí wa. wọn mọ̀ gbàtẹ́ ṣe. àwọn èèyàn wà nulẹ̀. wọn mọ̀ gbàtẹ́ dún bàbá. àwọn èèyàn yọjú sí wa. wọn yọjú sí. wọn mọ̀ pé ń dún ìyàn nulẹ̀. bẹ́ẹ̀ ni sàbọ̀ sẹ́rí àtìgbà bá ṣe lọ tán báyìí èèyàn lè jáde mọ́. ní sùúrù ẹ̀yìn sì fi kó lè jáde mọ́lẹ̀
nígbà tẹ́ wá dú bàbá tán ẹ̀yìn ta ló gbẹ́ ilẹ̀ tí wọ́n sin bàbá sí. so ìgbà mo wá sọ fún àfa yìí pé question and answer ta ló gbẹ́lẹ̀. no ta ló gbẹ́ ilẹ̀ ìwọ ló gbẹ́ ilẹ̀. mo sọ fún àfa yìí pé nǹkan tí a ṣe yìí pé mi ò mọ bí mo ṣe ń rí pé ìwà òkè mọ́ fúnra mi mo sọ kí ní ìjáde kì í ṣe pé máa ń bù mí so báyìí pé mo fi máa ka mọ́ mi lọ́wọ́ ó ti fúnra mi mo sọ jáde pé fún ta ni. ìyá wa onílé ọ̀dọ̀ wa. pípẹ́ pààyàn o. no ó rí ibi tá a gbẹ́ tá a fi ìpẹ́ bò ọ wá tẹ ibi bẹ̀ ọ wá rí pé ó yẹn ọ wá bá mi gbà kí ni nǹkan tí a kó síbi mo wá ní gàmá ẹ wá jókòó ẹ ní sùúrù báyìí ni ìrìnàjò tí mo rìn ẹ wá ẹ jẹ́ ká lọ rí àwọn landlord meeting ọ̀dọ̀ yín gbàtà lọ rí àwọn landlord meeting. ìwọ ló ṣàṣàlàyé fún wa bí. gbàtà wà lọ rí àwọn landlord meeting mo wá jẹ́ kó yé wọn wípé landlord meeting mo ti ṣe nǹkan báyìí o wípé ọkàn mi ọ̀dẹ̀ balẹ̀ mọ̀ kì í ṣe ẹ̀kọ́ sẹ́ńtọ́ lámì lẹ́nu mọ́ ọ̀dẹ̀ bí mi sùn. sẹ́ńtọ́ là lẹ́nu bàbá kí ni orúkọ yín. orúkọ mi ni Ismail Muraina ẹ tọ́ ọmọ ọdún mélòó 44 gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí tẹ́ ń gbọ́ tí òun sọ ìbáwò ló ṣe jẹ́. afa yìí ni mo mọ̀. afa lẹ mọ̀. afa yìí ni mo mọ̀ tẹ́tẹ́lẹ̀ tí wọ́n ń sọ pé àwọn ní lọ́dún lóbi oṣù bíi méjì mẹ́ta tó ń fáwọn nídìí orí gbígbẹ́. ẹ̀yin sì ni orílẹ̀ yìí ń tà. èmi ò torí èmi ò báwo ló ṣe àyíká yìí náà sọ fún wa. sí láì rí pé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀sìn pé àfa máa fi nǹkan lọ àfa èmi ò sí ní láì tó mọ̀ ẹ̀ náà wà pé wà ní ọ̀dọ̀ wa mo ti gbé aṣáá lọ́wọ́ pé ní ifá ọ̀la so wọ́n ti gbé alálọ́ mi ti rí so ó ti so lé kí n mọ̀ pé ó ń ṣe irú nǹkan báyẹn so ìgbà tó lè ṣe báyẹn wọ́n á fi lọ̀ mí wọ́n á sọ pé mo mẹ́nìkan so mo ní mo mẹ́nìkan ìgbà tí wọ́n ti wọ́n rí ẹ̀ tí ń pọ̀ wọ́n sọ pé mi ò lè ṣe bọ̀ tí mo mẹ́nìkan wọ́n á dùbà ẹnìyẹn fún wọn so wọ́n á dùn ẹni fún wọn sọ pé èmi ni àwọn ọmọ wọn á kó owó lé mi lọ́wọ́. èló náà kó fún yín 35,000 ojú wọn náà mo ti kó fún èló lẹ sọ pé ẹ fẹ́ tà. èmi kàn connect wọn ni èmi kàn connect lásán ni so mo dẹ wọn kó 35,000 fún mi torí ìyẹn ló ní 35,000 ni wọn á gbà cash wọ́n ti ń dúnàdúrà gan lọ bí ọ̀sẹ̀ bíi méjì kí wọ́n tó wá fi owó kún. wọ́n ti ń pèpè àsílẹ̀ bá ń ṣe no àdúgbò kìí pé orí tẹ̀tẹ̀ olú gbígbẹ ni tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ló fẹ́ rà. gbígbẹ náà fẹ́ rà. ẹ ìgbà tí o gbígbẹ so ní sùúrù ọkùnrin jẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ nígbà tí ẹ mú bàbá tí bàbá dọ́dọ̀ yín ta ló dú bàbá lọ́rùn. ẹ tó dùn ni. ẹ tó dú bàbá lọ́rùn. ó ti dé ìsà ẹ̀mí òsínlé mo wà lẹ́gbẹ́dá ó wá pè mí pé ẹni yẹn ti dé ó lẹ́ni yẹn ti dé so bó ṣe wá lẹ́ni yẹn ti dé báyìí mo wá wá láti Ẹgbẹ́dá mo ti bá bàbá yẹn bẹ́ẹ̀ bàbá yìí wọ́n mi sílé bàbá yìí wà nílé wọ́n á pè mí mo á kọ́nẹ́tà méjì wọn máa tẹ̀lé wọ́n á ṣe ríra wọ́n ṣe ìra wọn ìmọ̀ kọ̀nẹ́tì wọn ṣe ìra nígbà tí ifá lọ́dọ̀ bíjọ́ mẹ́ta sí kò fi tí ò ṣe wọ́n lè ti ń wọ́ni pé wọ́n fọ ọlọ́pàá mi ó ṣe kí nìkan kọ́rọ̀ máa di pé ariwo wa ẹni yìí ni máa sọ. ẹ̀yin náà ṣàkówó fún. wọ́n kó fún ẹni yẹn ní ojú wọn náà lójú wọn náà. ẹni tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí gangan òun kọ́. ó ti travel jẹ. ó ti travel kí lorúkọ ti tẹ̀. Babalá Ifá. Babalá Ifá níbo lòun gbé. ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti gbé ọlọ́sùn. ó ti sá lọ báyìí. ẹ tó ọmọ ọdún mélòó bàbá yìí. 47 years. ṣe gan. kí lorúkọ ti yín. Abdulrasheed Ọlárẹ̀wájú. ẹ bá mi sọ sókè. Abdulrasheed Ọlárẹ̀wájú. Abdulrasheed Ọlárẹ̀wájú kí ni tó ṣẹlẹ̀.